Káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Wọ́n ti ní àwọn alágbára, bẹ́ẹ̀ ni àwọn alágbára nínú òṣèlú wọ́n ti gbìmọ̀ àti yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí ipò. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, Primate Ayọ̀délé àwọn ni wọ́n jẹ́ kí a mọ bó ṣe ń lọ. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Ẹ ṣáà máa gbàdúrà. Ẹ mọ̀ pé láìpẹ́ yìí la ti ṣàlàyé, ta ti jẹ́ kí gbogbo ọmọ ìlú mọ̀ wípé anything tó bá fi lè mú ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá fi lè kúrò ńbẹ̀ yẹn, olóyè Sunday Igboho, Ọlọ́run nìkan ló máa ṣàánú bàbá o. Ọlá pé ọmọ Yorùbá ló wà ńbẹ̀, ìdí rèé tí olóyè Sunday Igboho fi lè yan fanda o. Àwọn ọ̀tá wọn ò fẹ́ kí olóyè Sunday Igboho kó wà ní Nàìjíríà. Gbogbo náà la mọ bó ṣe ń lọ. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Powerful angry Nigerians planning to remove you. Primate Ayodele warns Tinubu. Onto this, the leader of the Inri Evangelical Spiritual Church, Primate Elijah Ayodele, has warned President Bola Ahmed Tinubu that some angry, powerful Nigerians are planning to remove him unconstitutionally. Well, the man of God gave the warnings to President Tinubu in a statement signed and then issued to newsmen Osho Oluwatosin on Friday. Primate Ayodele warned the National Security Advisor, Department of State Services, and the Chief of Army Staff to be careful about it while giving a timeline from November to January. He said there will be an attempt to unseat Tinubu unconstitutionally. The NSA, DSS, and the Chief of Army Staff must be careful about this. There are some gangs planning between November to January to unseat him. The prophet stated that some officials of the Nigerian Army, the Nigerian Navy, Nigerian Air Force, and the Nigerian Army will be part of it, while warning the president to fortify himself and strengthen his security strategy. Ayodele said even the Navy, Air Force will be part of it, including the Nigerian Army. President Tinubu must be ready for anything and fortify himself. He needs to change his security strategy because these personalities will be unbelievable names. Furthermore, Primate Ayodele stated that Nigeria has a good DSS Director General and a Chief of Army Staff who are capable of stopping the process. He urged the president to listen to their directives and then ensure that they are treated well. He said, we have a good DSS, DG, combatant Chief of Army Staff who will make effort to apprehend them. The president must ensure that they are treated well and then also listen attentively to them. Ọ̀rọ̀ láti gbọ́ yìí o. Àwa gan mọ̀ pé irú àwọn kan báyìí ó lè ṣẹlẹ̀. Gbogbo ọmọ Yorùbá, ọ̀rọ̀ mi ti yé gbogbo yín báyìí. Ohun táwa ń pariwo rèé. Eléyìí tí bàbá Tinubu tí wọ́n wà ní orí àlééfà báyìí, opportunity rèé fún gbogbo ọmọ Yorùbá láti gba òmìnira. Opportunity rèé nítorí pé bàbá Tinubu ní àṣẹ láti pa, tó jẹ́ wípé tí wọ́n bá pa àṣẹ yẹn báyìí, àwọn èèyàn gbọ́dọ̀ gbọ́ sí wọn lẹ́nu ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti pariwo pé lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho, bàbá Tinubu ní àṣẹ
láti yọ wanted kúrò tí bàbá Tinubu bá rẹ́dí àti ṣe. Oríṣiríṣi náà láti gbọ́. A dẹ̀ ti pariwo pé tí bàbá Tinubu bá wà very very careful, tí wọ́n bá wà very very careful, àwọn arábí yìí ò nífẹ̀ẹ́ wọn. Arábí wọn ò nífẹ̀ẹ́ wọn. Ìdí rèé because àfi k'Ọlọ́run máa ṣọ́ wa ni o. Àwọn Fúlàní ò gbọ́dọ̀ wọ orí ipò yẹn. Bẹ́ẹ̀ ni, kókó inú ibẹ̀ nìyẹn. Wọn ò gbọ́dọ̀ wọnú ipò yẹn. Bí bẹ́ẹ̀ kọ́, ìyà á jẹ ṣégè sí ọmọ Yorùbá lára. Gbogbo wa náà la rí pé wọn ò nífẹ̀ẹ́ ọmọ Yorùbá rárá. Gẹ́gẹ́ bí wọn ṣe nífẹ̀ẹ́ àwọn ọmọ Yíbò náà, tí wọ́n ní wípé gbogbo nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí bàbá ń ṣe ń bẹ̀ yẹn, pé bàbá ò ṣe ẹ̀fẹ́nú tàwọn. Kí dẹ̀ lẹ̀fẹ́nú tiyín? Ẹ̀fẹ́nú yín náà lẹ ti ń ṣe. Tẹ́ ń wọnú ìlú, tẹ́ ń pa àwọn èèyàn lọ́tùn lósì. Rú àwọn nǹkan tí ẹ fẹ́ wá ṣe nìyẹn, tẹ́ bá gba ìjọba, ṣùgbọ́n Ọlọ́run ò ní fún gbogbo yín ṣe. Bẹ́ẹ̀ ni, ìdí rèé gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lájò, ẹ máa gbàdúrà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ ni, nítorí wípé àwọn arábí yìí wọn ò tiẹ̀ tí ì wọbẹ̀ gan, wọ́n yìí ń pàṣẹ. Wọn ò tí ì wọbẹ̀, àwọn ń gun everybody gàlégàlé. Àbẹ́yìn iṣẹ́ ti ronú sí pé àwọn wo ni wọ́n rán gbogbo àwọn tí wọ́n wọnú igbó yìí, tí wọ́n ní kán gba gbogbo ilẹ̀ Yorùbá? Àwọn náà ni. Bẹ́ẹ̀ ni, àwọn ikán náà, àwọn ni wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀, nítorí wípé wọ́n fẹ́ kí ìfẹ́ tinú wọn kó bọ́ sí láti máa pa àwọn èèyàn ní ìpakúpa. Nǹkan tó jẹ wọ́n lógún nìyẹn. Láti gba ilẹ̀ lọ́wọ́ àwọn ọmọ onílẹ̀, nǹkan tó jẹ wọ́n lógún nìyẹn. Elédùmarè ò ní gbà fún wọn. Níwọ̀n táwa ti mọ gbogbo nǹkan wọ̀nyí, Elédùmarè ò ní gbà fún wọn. Gẹ́gẹ́ bí Wòlú ti ṣe sọ, ó ní àwọn alágbára kankan, pílánì wọn nìyẹn o, láti yọ bàbá Tinubu kúrò. Ó ní kí bàbá Tinubu kí wọ́n gbáradì láti November sí January làwọn arábí tí wọ́n fẹ́ ṣe àwọn nǹkan burúkú náà tí wọ́n fẹ́ ṣe. Ṣùgbọ́n kí bàbá Tinubu make sure pé ó tighten security ẹ̀. Elédùmarè á ṣàánú gbogbo wa. Lọ́wọ́ yìí, àdúrà táwa tiẹ̀ ń gbà ni wípé kí bàbá Tinubu tètè bá wa pín orílẹ̀-èdè Yorùbá kó tó late. Gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó, wọ́n ní before it gets too late. Bẹ́ẹ̀ ni o, ọmọ Yorùbá, àníri jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣo, atẹ́lẹsẹ̀ níbẹ̀ náà o. Ẹni tó bá lámábọ̀lá ní dé bá, kélédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.